Gbogbo okó tó bá kéré. The word kere itself is relative because what is kere to you might not kere to someone else. Meanwhile, measurement oko based on studies, we have said it several times. Oko 5 inches tó le tó dẹ̀ pé 5 inches kò kéré. That's the minimum size. But nevertheless, bó bá tiẹ̀ jẹ́ pé size oko kò tẹ́wọ́ lọ́rùn bó ṣe rí yẹn, studies fi yé wa pé bó bá ṣe ń dó oko yẹn, ó máa ma stretch out sí. So, ìbínú tí wọ́n ń bí pé oko kéré tó fi dó oko yẹn mọ́ yẹn kò help oko yẹn. Tó bá fẹ́ kóko tóbi, because the two parameters tán fi ń study oko, òun náà ni girth àti length. Girth, that is the circumference, the thickness, and the bó bá ṣe gùn sí, which is the length. Now, girth oko, circumference oko gan nígbà míì ló matter, ló better. Because study says that tóko bá tínrín tó wá gùn, ó lè má ní value compared to kó má gùn, kó rọra gùn níwọ̀nba, kó wá ní circumference, which is girth. Now, girth yẹn ó sì better. Oko tó bá jẹ́ bóyá 6 inches length, tó jẹ́ 6 inches length, tí circumference ẹ̀ tó wide, ó sì better oko 7 inches length tó wá ní tiny circumference. Now, most of àwọn oko tán complain pé ó kéré yìí, oko yẹn gan ò kéré. Now, for this video to be helpful, what study says is that tóko bá kéré, ẹ máa continue láti máa dó oko yẹn lọ. Tí ò bá tiẹ̀ lè gùn sí, at least ó máa kí sí. Circumference ó sì ṣe àǹfààní ju length lọ. Girth sì ṣe àǹfààní ju length lọ fún oko. You understand? So, àwọn oko tí ẹ ti wá kọ̀ kalẹ̀ pé ẹ dó mọ́ toró kéré yẹn, ẹ̀yin lẹ̀ tó ń kó bá oko yẹn sí. That is number one fún oko: length, girth, and size. Then another thing ni oko tó bá tẹ̀, which is pyrrhonine. Pyrrhonine disease, studies sọ pé àìsàn àwọn àgbà kan lẹ̀ ni. Àwọn tó bá ti dàgbà, wọ́n ti rí bí 70 and above, pé oko wọn máa ń tẹ̀, ó máa ń curve. But nevertheless, àwọn oko míì wà tẹ́ pé ẹni tó ní ò tí ì dàgbà tó sì ti tẹ̀. Oko títẹ̀ ńgbà míì is not applicable sí arúgbó nìkan, young person míì náà lóko tó ti tẹ̀. Àmọ́ tóko bá tẹ̀ gan, ó lá advantages. Ẹni tóko ẹ̀ bá tẹ̀ sọ́tùn, yóò wọlé through òsì. Ẹni tóko ẹ̀ bá tẹ̀ sósì, yóò wọlé sára obìnrin through ọ̀tún. Nígbà míì oko títẹ̀, ó máa ń help oko àbí ẹni tó ní oko yẹn láti lè hit the correct place. Ibi tó jẹ́ spot, G-spot yẹn, ó máa tètè hit ẹ̀ because study says that G-spot òkè ló wà. Mi fẹ́ sóyìnbó jù torí Facebook, mi fẹ́ kán capture mi. Now, that is it fún oko títẹ̀. Then another issue ni àwọn oko tó jẹ́ pé wọn ò ń le dáadáa. Age náà ì máa ń fa level bí oko ṣe máa le sí. Because tí ọkùnrin bá ti ń dàgbà, studies sọ pé the body system ó máa yín agbára ilé bá obìnrin ṣe rẹ̀ sílẹ̀. Mi fẹ́ pè léèbó. Á yín rẹ̀ sílẹ̀ láti balance up pẹ̀lú age ẹ̀, kẹ́mi rẹ̀ lè gùn. Ní ló ṣe dífá fún pé tọkùnrin bá ti ń dàgbà, agbára bóbìnrin ṣe rẹ̀ ó lè dà wálẹ̀. Kì í ṣe gbogbo ọkùnrin. A rí pé nígbà tá a sọ̀rọ̀ andropause, a sọ wípé ara ìyàtọ̀ kan gbòógì tí ń bẹ lára menopause àti andropause ni pé gbogbo obìnrin àgbáyé ni ó experience menopause, bẹ́ẹ̀ kì í ṣe gbogbo ọkùnrin àgbáyé ni ó experience andropause. So, kì í ṣe gbogbo ọkùnrin ni agbára ìdóbò rẹ̀ á dínkù ní age, but majority 80% or 85% of ọkùnrin ni ó experience ẹ̀.
Effect tí yẹn náà máa ń ní lórí oko ni pé oko lè má le bọ̀m̀bọ̀m̀bọ̀m mọ́ bí ti tẹ́lẹ̀. Now, the solution to that is that ẹni tó bá ti rí wípé bóyá due to age, ọkùnrin òun ti ń dàgbà, oko ẹ̀ ò dẹ̀ fi bẹ́ẹ̀ ṣe mọ́. Instead tóbìnrin yẹn á fi máa ṣe ohun tí ò da, tí ó máa ṣe nǹkan ìtìjú. Study sọ pé kóbìnrin yẹn target àárọ̀ láti dó ọkùnrin yẹn. Because ní àárọ̀, a jẹ́ kó yé wa wípé òbòdájí, time yẹn ni ọkùnrin máa ń wà ní peak, tí àwọn hormones ẹ̀ tó máa wà ní peak of their secretion. Àwọn androgen, àwọn testosterone, àwọn prolactin, gbogbo àwọn, even serotonin level ara ẹ̀ gan máa high at that very early. So ìwọ̀nba àtọ̀ tó bá lè kó jọ sára ẹ̀, because ó ṣẹ̀ jí ni, kò tíì ṣe wàhálà kankan, á lè ní oore ọ̀fẹ́ àti ṣe ní time yẹn ju pé ọ̀sán àbí ìrọ̀lẹ́ tó ti rẹ̀ ẹ́. Ṣó yé wa? So ẹni tó bá ti mọ̀ wípé ọkùnrin òun oko rẹ̀ ò fi bẹ́ẹ̀ le bọ̀m̀bọ̀m mọ́, kó máa target láti dó ọkùnrin yẹn láàárọ̀. So that tẹ́ ẹ bá waste àárọ̀ yẹn, at least you be able to, ẹ lè get n tẹ́ fẹ́ get instead of complaining. Then another àìsàn oko fún ọkùnrin, a ti sọ̀rọ̀ length and girth, we talk about, a ti sọ̀rọ̀ pyrrhonine, a ti sọ̀rọ̀ andropause. Then another thing ni varicocele. Varicocele yẹn náà, àìsàn àwọn àgbà ní tẹ́pọ̀n wọn máa ń já wálẹ̀. But effect tí yẹn máa ń ní ni wípé ó máa ń reduce quantity àtọ̀. Kì í ṣe quality o. Quality ó depend lórí tókùnrin bá ń jẹ àwọn supplement tó ń lò ló máa ń jẹ́ kí quality àtọ̀ rẹ̀ pọ̀. But quantity bó ṣe pọ̀ sí, tókùnrin bá ti ń dàgbà, àtọ̀ rẹ̀ máa dínkù ní size. Èèyàn tátọ̀ ẹ ti ń pọ̀ tó ń kún síbí tẹ́lẹ̀, ó lè dàgbà kátọ̀ ẹ̀ mọ́ ju half of síbí lọ mọ́, based on studies. So irú yẹn kò ní kí ìyẹn ò dín anything kù. Àtọ̀ pọ̀ yanturu kọ́ ni kókó àtọ̀. Àtọ̀ kan ṣoṣo, sperm kan ṣoṣo náà ló máa fertilize ẹyin tó máa fi ṣẹlẹ̀. So kò di wọ̀ntúnwọ̀ntún kọ́ lẹ́yìn. Bí ẹyin bá ṣe méjì, kó ti sọ gangan mọ́ sá ni kókó. So that is it. Gbogbo àwọn nǹkan yẹn solution lèyàn máa ń wá. A rí i pé tí èèyàn bá lóyún, ẹ máa ka àwọn ìwé, àwọn pregnancy ìwé, àwọn ìwé tí each stage of pregnancy yẹn require. Bẹ́ẹ̀ náà lórí tí èèyàn bá ń dàgbà. Tí èèyàn bá ti ń dàgbà bẹ́ẹ̀ yẹn, you will be reading or studying about kí ni àwọn changes ara, kí ni àwọn adjustment tí èèyàn á ṣe. It's not all about complaining. It's not all about saying, ẹni yìí ó ti dàgbà, ó ti gbó, because ìgbà tó ti wà ní Ṣàngó Òde, ìwọ náà ló ti kọ́kọ́ gbádùn rẹ̀. Ṣó yé wa? So gbogbo àwọn kìnì yẹn nìyẹn. Ẹ má máa bínú sí oko. Ìgbà míì, oko míì gan lè tóbi. But depending on expectation obìnrin yẹn, lójú tí ẹ, ó lè kéré. Bó bá ṣe dó oko sí, ìlókò yẹn á ṣe stretch out sí. So ẹ má condemn oko. Most of the time gan, oko kọ́ ló kéré, òbò ló fẹ̀. To be sincere, especially òbò tẹ́ ti fi bímọ. So adjustment lèyàn máa ń wá. The more tẹ́ bá ṣe ń dó oko, a dẹ̀ ti sọ pé tó bá yẹ pé òbò bá ti ṣò, there is a way tóbìnrin lè flex muscle ara láti grip oko yẹn. So it's not by getting angry or by trashing off the ọkùnrin. Ṣó yé wa? Ni solution. The solution is to work around it for you to be able to know what to do. A dẹ̀ ń sọ pé kò ń ṣe gbogbo ìgbà lóbìnrin off tán. Because we were told that tóbìnrin bá off tán gbàgàdà bẹ́ẹ̀ yẹn, ó máa dàbí pé ó wà loose. Ṣó yé wa? Ìgbà míì ẹ lè wọ àwọn pátá tó máa ń wà perforated, so that wọ́ọ̀lù aṣọ pátá yẹn náà ó máa help ara ọkùnrin. The more bó bá ṣe ń kan, tẹ́tí bí circle yẹn bá ń kan oko, ó máa help bí oko ṣe máa le the more. Ṣó yé wa? Then mindset is also part of it, because ẹlòmíì gan ó ti wà absent minded. Ṣó yé wa? Àwọn obìnrin míì wà absent minded. So don't be absent minded. Let your mind be there. So I think is a very broad topic that we need to do live stream on. So ọjọ́ tá a bá máa live ẹ̀, màá create awareness. Then ẹ má gbàgbé Ọ̀yọ́ Model Alternative Therapy fún àwa tá bá nílò àgbo, fún infection, fún àwọn àìsàn ara
tí a nílò láti tọ́jú, ká ṣe ìtọ́jú ara wa, ṣóyé wa. Oríṣiríṣi àgbo ló wà ní ilé iṣẹ́ Ọ̀yọ́ Model Alternative Therapy. So ẹ pè wọ́n, kí ẹ ṣàlàyé fún wọn. Ṣé ẹ mọ̀ pé oníkálùkù ló ní one complaint or the other. So ẹni tí ara bá sì ń dùn, òun ló mọ bí ara ṣe ń dùn. So ẹ jẹ́ á kàn sí ilé iṣẹ́ Ọ̀yọ́ Model Alternative Therapy ká explain gbogbo nǹkan tó ń ṣe wa, bá ti ṣàlàyé fún wọn. Wọn á mọ irú egbòogi tí wọ́n recommend fún wa. Dókítà tewétegbò tó mọ̀ nípa iṣẹ́ ìbílẹ̀ tewétegbò, òun ni bàbá Ọ̀yọ́ Model. So Ọlọ́run dẹ̀ gbà fún wọn. Láti ìgbà tá a ti ń sọ̀rọ̀ nípa Ọ̀yọ́ Model, positive response la máa ń get both home and abroad. Positive response. Mi ò tí ì rí ẹni kankan tó complain pé báyìí báyìí lórí ọjà wọn. Their product is very efficient and effective. So gbogbo àwa tí à ń wá nínú DMs yẹn, a rí i pé nọ́mbà wọn náà ni mò ń fún wa. Nọ́mbà wọn ni 08068220707. 08068220707. Ọ̀yọ́ Model Alternative Therapy ni ẹ já sí. Ẹ pè wọ́n kí ẹ ṣàlàyé fún wọn. Ẹ má complain mọ́ nípa okó ẹ̀yin obìnrin. Ẹ kára màsíkí okó. Tẹ bá dó okó, ẹ rí i wípé ara okó yẹn gan máa yá gágá. Ọ̀pọ̀lọpọ̀ okó tó kú gan kì í ṣe pé bóyá medical àbí underlying medical condition. Environmental factor nígbà míì máa ń pa okó. Ara àwọn environmental factor tó dẹ̀ ń pa okó, òun ni reaction bí obìnrin bá ṣe ń ṣe àbí nǹkan tó ọkùnrin yẹn tó ń go through ní around ẹ̀, which is obìnrin, ìgbà mí ọ̀rọ̀ ẹnu, ìgbà mí hygiene. So all of those things will adjust. There will be adjustments so that things will be able to work out well. And don't forget, dídó fún àwọn tó ń ti gbéyàwó ni. Fún àwọn tó ń ti gbéyàwó ni. Ẹ jẹ́ kí ẹni tí ò bá gbéyàwó kó lọ gbé ìyàwó. Then ìwọ tá tí gbé níyàwó náà, ẹ lọ gbéra yín sílé normally kí ẹ lè ní ìfọ̀kànbalẹ̀ láti lè dó ara yín tí ò ní sí doubt níbẹ̀, tí ò ní sí bẹ̀rù níbẹ̀. God will help us. Thank you so much, guys.